Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run wa, olùfẹ́ wa, àwọn alátìlẹ́yìn wa, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, fún oore ọ̀fẹ́ ńláńlá tí ẹ tún fún wa láti tún rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kejì. Ògo ni fún orúkọ yín, nítorí owó ọlá àṣeyọrí yóò bọ̀ wá fún wa ní orúkọ Jésù. Àti ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò léni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ní ọjọ́bọ̀ ọjọ́ kẹtàlá oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé ayọ̀ ìrètí. Ayọ̀ ìrètí. Àmú àkọsórí wa nínú ìwé Róòmù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkarùn-ún. Róòmù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkarùn-ún. Ìrètí kì í sì dojú tì ni, nítorí àti tú ìfẹ́ Ọlọ́run kà wá lọ́kàn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá tí a fi fún wa. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé orin Dáfídì orí 140 ẹsẹ̀ ìkarùn-ún dé ìkeje. Orin Dáfídì orí 140 ẹsẹ̀ ìkarùn-ún dé ìkeje. Èmi dúró de Olúwa, ọkàn mi dúró, àti nínú ọ̀rọ̀ rẹ̀ ni èmi ṣe ìrètí. Ọkàn mi dúró de Olúwa ju àwọn tí ń ṣọ́nà òwúrọ̀ lọ. Àní ju àwọn tí ń ṣọ́nà òwúrọ̀ lọ. Ọkàn mi dúró de Olúwa. Ìwọ Ísírẹ́lì ní ìrètí ní ti Olúwa, nítorí pé lọ́dọ̀ Olúwa ni àánú wà, àti lọ́dọ̀ rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìdáǹdè wà. Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn ní Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Olùrànlọ́wọ́ mi bẹ láàyè o, kò yí padà. Ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 8. Òní Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Ẹni tí ó ti wà, ẹni tí ó ń bọ̀ wá. Ìfihàn orí 1 ẹsẹ̀ 8. Ó ti ràn mí lọ́wọ́ débí o, yóò sì ràn mí lọ́wọ́ títí dé òpin. Èyí ni ìrètí mi àti ìgboyà mi. Kí ènìyàn wà láì ní ìrètí léwu o. Má ṣe sọ ìrètí rẹ nù. Nínú ìwé àwọn ọba orí 19 ẹsẹ̀ 1 dé 9. Nígbà tí àwọn nǹkan ò lọ ní ọ̀nà tí Èlíṣà fẹ́ pé kí ó lọ, ó ní kí Ọlọ́run kí ó pa òun ẹ̀wẹ̀. Nínú ìwé àwọn ọba kìíní orí 21 ẹsẹ̀ 21, ìwọ yóò rí ní ẹsẹ̀ 20 pé Éhábù, ẹni tí ó ti ń sá fún tẹ́lẹ̀tẹ́lẹ̀, ǹjẹ́ o ti rí mi, ìwọ ọ̀tá mi, ẹni tí ó ń lépa Èlíjà wí. Ó wá di ẹni tí ó ń sá fún Èlíjà ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. Gbogbo àwọn tó ti ń lépa rẹ yóò máa sá nígbà tí wọ́n bá rí ọ ní orúkọ Jésù. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó sọ fún ọ pé ọ̀rọ̀ rẹ ti ré kọjá àtúnṣe o. Àti ní ti Ọlọ́run rẹ, kì í ṣe àwọn ni ó dá o, kì í sì ṣe àwọn ni ó mú ọ débí. Tí wọ́n bá sọ pé ó ti pẹ́ jù fún ọ, sọ fún wọn pé àwọn kọ́ ló ń ṣàkóso ìgbà àti àkókò. Ọlọ́run ni ẹni tí ó ń ṣe àkóso ìgbà àti àsìkò. Òun yóò sì mú ọ débí, kì yóò sì já ọ kulẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ àpótí ìṣúra ìrètí. Nígbàkúgbà tí ọ̀rọ̀ kan bá bí ọ tó bá dàbí pé kò sí ìrètí, kéde ọ̀rọ̀ rẹ̀. Ó ti sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé ó kéré, ìgbẹ̀yìn rẹ̀ yóò tóbi gidigidi ni o. Nínú ìwé Jóòbù orí 9 ẹsẹ̀ 7. Ọ̀rọ̀ rẹ̀ tún sọ pé kò sí ohun tó ṣòro ṣe fún òun. Ìwé Lúùkù orí 1 ẹsẹ̀ 37. Níwọ̀n ìgbà tí Ọlọ́run wà nínú ayé rẹ̀, gbogbo kò ṣeé ṣe yóò di ṣíṣe ní orúkọ Jésù. Ó ti ṣèlérí láti bùkún ọ àti láti sọ ọ́ di púpọ̀ àti ọmọ rẹ gidigidi. Ìwé orin Dáfídì orí 119 ẹsẹ̀ 14. Ó tún sọ pé níwọ̀n ìgbà tí o ti ń tẹ̀lé òun ní ìdúróṣinṣin, ìgbẹ̀yìn rẹ yóò ní àlàáfíà. Ìwé orin Dáfídì orí 37 ẹsẹ̀ 37. Jẹ́ kí Ọlọ́run Ísírẹ́lì kí ó fi gbogbo ayọ̀ ohun àlàáfíà kún yín nígbà gbogbo, kí ẹ̀yin kí ó lè pọ̀ ní ìrètí nípa agbára ẹ̀mí mímọ́. Ìwé Róòmù orí 15 ẹsẹ̀ 13. Ọlọ́run ìrètí ni Ọlọ́run. Nígbà tí ó bá fún ènìyàn ní ìrètí, ó máa ń fi ayọ̀ kún fún un àti àlàáfíà. Ní iwájú rẹ̀ ni ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ gbé wà o. Ìwé orin Dáfídì orí 16 ẹsẹ̀ 11. Olùfẹ́, ohunkóhun
tó bá mú ọ sọ ìrètí rẹ nù kì í ṣe ti Ọlọ́run o. Ó fẹ́ gba ayọ̀ kúrò ní ọwọ́ rẹ ni o. Kí o sì mú àlàáfíà rẹ kúrò. Má ṣe gbà láàyè rárá o. Dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run kí o sì wọ aṣọ ìyìn rẹ. Mo gbàdúrà lónìí pé ìwọ yóò gba ìròyìn ayọ̀ tí yóò mú kí o kún fún ìrètí àti ayọ̀ nínú ayé rẹ ní orúkọ Jésù. Kókó ìṣe ló àsìkò tó jọjú lórí kíka àwọn ìlérí Ọlọ́run, lórí àwọn ohun tó ti ṣèlérí pé òun yóò ṣe láti fún ọ ní ìrètí. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run alágbára, ẹ̀yin ni ìrètí mi, Kristi nínú mi ìrètí ògo mi ni. Olúwa ẹ má ṣe jẹ́ kí n sọ ìrètí nù ní gbogbo ìpele tí mo ti sọ ìrètí mi nù nínú yín. Olúwa ẹ ṣàánú fún mi kí ẹ dáríjì mi. Ẹ dá ìrètí padà sínú ayé mi àti gbogbo àwọn tó yí mi ká tí wọ́n ti sọ ìrètí nínú rẹ̀. Ọlọ́run ṣàánú fún wọn. Ẹ dá ìrètí padà sínú ayé wọn. Ẹ pè wọ́n padà sí agbo kí ìrètí wa kí ó tún di ọ̀tun. A dúpẹ́ nítorí tí ẹ ti gbọ́. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.